nítorí náà la ṣe gbé ètò yìí kalẹ̀ láti máa dá wa lẹ́kọ̀ọ́ kí ni àwọn ọ̀nà àbáyọ fún ìlera ara wa làá ṣe máa ń gbé onírúurú àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ ìṣègùn tèdè òyìnbó àti ti Yorùbá ìbílẹ̀ wa. àlejò mi ti wà ní agbára Adébáyọ̀ Josiah Abíọ́lá lórúkọ tèmi lóko lóòtú ètò yìí lóko ẹnjìníà wa Julius Àtàndá àti lóko gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ ìmọ́lẹ̀ ó ní mò ń kí yín káàbọ̀ sórí ètò ìlera lọ́rọ̀. ká tó gbé àlejò mi wọlé ẹ já lọ sí ẹ̀ka àkéde àti ìpolówó ọjà nígbà tá a bá dé láàrin ìṣẹ́jú kan màá wá gbé àlejò mi wọlé. ẹ káàbọ̀ sí iléeṣẹ́ ìròyìn ìmọ́lẹ̀ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní. iléeṣẹ́ ìmọ́lẹ̀ TV ẹ máa wò wá. You can watch our program live on Imole TV Yoruba on Facebook and on YouTube. And you can also follow our social media accounts on Facebook, Twitter, YouTube, Instagram and TikTok. This is Imole TV, a brilliant way to light your world. bí mo ti sọ pé àlejò mi ti wà nílé agbára ẹ bá dá orúkọ yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa tó ń wò wá lágbàáyé. ẹ kú ètò Ọlọ́run jẹ́ ó bàjẹ́. àmín. orúkọ èmi tí mo sọ̀rọ̀ ni ọmọọba Muhammed Idris tí gbogbo èèyàn mọ̀ sí ọjọ́ ńlá. tí gbogbo èèyàn mọ̀ sí ọjọ́ ńlá ẹ káàbọ̀ sí iléeṣẹ́ ìmọ́lẹ̀ inú wa dùn láti rí yín ní àkókò yìí ọmọ aléwo ní ìlú wo làbí yín sísà. mo jẹ́ ọmọ bíbí ilé Apàkẹ́. Apàkẹ́. nílùú Èjìgbò Ògbúrò. mo ń gbé nílùú Ògbúrò ní Òkè-Ọlá ní ààfin Ológbòrò Ògbúrò tàná. Olúwa ṣe o iṣẹ́ wo gan lẹ́yìn láàyò gan. iṣẹ́ egbòogi ni. iṣẹ́ egbòogi. tí ẹ̀yin olóyìnbó ń pè ní herbalist doctor. ẹ ṣeun ó tó ọdún mélòó tẹ́ ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí gan. ó ti ṣe díẹ̀ ọ̀ torí láti 2017 ni bàbá mi ti ní kí n máa jókòó nídìí iṣẹ́ láti máa tọ́jú àwọn èèyàn. ó túmọ̀ sí wípé àjẹbí ni iṣẹ́ ìtẹ̀ ń ṣe yìí. bẹ́ẹ̀ni. ẹ bá lọ́wọ́ àwọn bàbá yín ni. bẹ́ẹ̀ni. nígbà tí ẹ wá kọ́ṣẹ́ ìbú ló ṣe rí. kò síṣẹ́ tí ò ní kílọ̀kọ̀ rẹ̀ ó kọ́kọ́ rí bákan nígbà tí wọ́n ní kí n máa ṣiṣẹ́ yìí torí ó wù mí láti lọ sí ilé ìwé nígbà tí mo jáde ní 2006 secondary school ṣùgbọ́n pẹ̀lú àìlera dáàdi wa ń gbà náà wọ́n ní ó wù àwọn kí n jókòó tíṣẹ́ kí ààyè má bàa ti ṣòfò èyí ló mú mi tí mo fi jókòó láti gbà náà. ìrírí pọ̀ dáadáa tí mo ti rí nígbà tí bàbá mi ń bẹ àti ìgbà tí wọn ò sí mọ́ àwọn ìrírí lóríṣiríṣi bíi kí wọ́n gbé ẹlòmíì dé dìgbàdìgbà tí wọ́n bá ṣe àwọn àyẹ̀wò lórí ẹ̀ torí tí wọ́n bá kọ́kọ́ gbìyàn dé bàbá wọ́n kọ́kọ́ ní ká ṣèwádìí ẹni tí wọ́n gbé wáyé kí ni ń ṣẹni yìí irú nǹkan wo ló ṣẹlẹ̀ sí kì í ṣe pé àkọ́kọ́ sáré fi nǹkan kó lójú níta lè fi nǹkan sáré fi nǹkan kó lójú ni èèyàn tí wọ́n gbé dé dìgbàdìgbà bọ́ yéjò sàn àbí gírì àbá kékeré àbí gírì mọ́ ọmọ kékeré àwọn nǹkan yẹn la lè sáré fi nǹkan kó lójú ṣùgbọ́n tó bá ti jẹ́ pé àìsàn kan tá a mọ̀ díẹ̀ àkọ́kọ́ ṣèwádìí náà ká tó mọ kí ni tá a ṣe sí. sà ẹ jẹ́ kí n béèrè báyìí onírúurú àìsàn ló wà ṣùgbọ́n ní tí mo fẹ́ ká yànnàná lé lórí ó ní àìsàn ọpọlọ a rí wípé àwọn aláìsàn ọpọlọ ti pọ̀ lóde òní tẹ́ bá lọ sórí ojú pópó lọ́lọ́kùn òjọ̀kan ẹ kàn rá àwọn ọ̀dọ́ ẹ rí i pé wọ́n ti ní àrùn ọpọlọ kí ni máa fà gan-an. ẹsẹ̀ olóòtú Ọlọ́run jẹ́ bàjẹ́ sáré nítorí kárùn ọpọlọ pọ̀ lóde òní ó ní àkọ́kọ́ ìmukúmu tí ayé àwọn ọ̀dọ́ mu nísìn igbó oríṣiríṣi ọkọ̀ náà ń sọ nísìn ẹni tí ó mu láòdù ẹni tí ó mu kòló gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan báyẹn àwọn nǹkan yìí ló ń da ọpọlọ àwọn ọ̀dọ́ láàmú torí ẹlòmíín kan múnà èmi ọmọ bí wọ́n lè rè pé kí ni tẹ́ àǹfààní wo lẹ́ ń jẹ ní lórí nǹkan yìí tẹ́ mú tán
téèyàn ó rí bíntínní lójú èèyàn ẹnìkan sọ̀rọ̀ kan ní ẹnìkan mú kòló ó wá mú kòló tán ó sì fòkúta fọ́ ọmọ rẹ̀ lórí mọ́lẹ̀ wọ́n wá àwọn wọ́n lù ní kùmọ̀ wọ́n gba lẹ́sẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n sá nígbà tó sá yájú sáyé tara rẹ̀ balẹ̀ wọ́n wá ń béèrè pé bóòlù kí ló ṣe ọmọ òun kí ló ṣe ọmọ ìwọ fúnra lọ fòkúta fọ́ lórí ọmọ yẹn kú fínfín ó nígbà tó ń mu nǹkan tán ó ní ọmọ yẹn dàbí eku lójú òun ẹ dákun kí láǹfààní wo ni wọ́n rí ń bẹ̀ tó mu tó ọgàn gẹ̀ẹ́ta ara rẹ mọ́ èèyàn kan di méjì èèyàn méjì ó dẹ̀yọ kan àwọn kan yìí ló máa ń sí ọ̀pọ̀lọpọ̀ tẹ́bá rí àwọn tó ń ṣe tọ́gì òṣèlú tí wọ́n bá ti mú nǹkan yẹn tán òun rí èèyàn bí èèyàn mọ́ lójú wọn èèyàn ó ti di bí ìgbà tí yẹn kàn rí eku tí wọ́n rẹ́ran kó lásán ni àwọn nǹkan yìí ló máa ń mú wọn hùwàkiwà àti sáyàn ládàá ò ní jọjúmọ́ àti yìnyín bọ̀ ò ní jọjúmọ́ torí kò ní jọyàn lójú wọn mọ́ gbogbo àwọn nǹkan yìí mo rọ àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká lọ fúnra wa ní sùúrù ká sì fi làákàyè sí gbé ayé ẹnì kọ̀ọ̀kan wa torí ẹni tó ti mọ̀mọ́kùmù tó ti yí lórí àǹfààní wo ló fẹ́ ṣe fáwùjọ. àbí kọ́lọ́ máa da làákàyè nìkan láwọn. so tí wọ́n fa àrùn ọpọlọ jù ò ní ìmọ̀kùmù lọ́pọ̀ jù. ọ̀nà míì wo ni tún máa fà tí wọ́n máa fi kànyàn. wọ́n á máa fi àrùn ọpọlọ kànyàn wọ́n máa fi bínú èèyàn tí wọ́n fa àrùn ọpọlọ kàn tí wọ́n máa ṣe gángan onírúurú ọ̀nà ló máa ń gbà wá ṣùgbọ́n ìmúkùmù ló pọ̀ jù láyé òde òní láàrin àwọn ọ̀dọ́ tẹ bá wo àwọn wèrè tó kún tàǹsìn ọ̀dọ́ ló pọ̀ jù kí sì lọ́jọ́ kọ́dọ̀ pọ̀ jù náà ni ìmúkùmù gbogbo ẹ̀kọ́ ni àránsí tàbí àṣàṣì ìmúkùmù ló pọ̀ jù. ẹ jẹ́ kí n wá béèrè báyìí pé tó bá tiẹ̀ wá wáyé ṣé oògùn rẹ̀ wà sọ́nà àbáyọ wà fún. ọ̀nà àbáyọ pọ̀ lóríṣiríṣi tí ó bá wáyé bẹ́ẹ̀ tí àwọn tó fi wá mọ́ rìn fúnra àwọn bẹ́ẹ̀ ọ̀nà àbáyọ wà lóríṣiríṣi tá a máa rìn. ẹ ṣeun so tí wọ́n bá gbéyàn wá tó bá ní irú ìpèníjà bẹ́ẹ̀ Ọlọ́run sì lè lò yín fún wọn. pẹ̀lú gọlọ. ẹ jẹ́ kí n tó wá béèrè báyìí onírúurú àìsàn ló wà ṣé tí àwọn èèyàn bá wá sọ́dọ̀ yín fún ìwòsàn bóyá ẹni tó ní orí fọ́ orí túlu àbí tó jọ mọ́ àìsàn orí ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún irú wọn. bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ wà olóòtú dáadáa tí gbogbo àwọn kọ̀ọ̀kan tó ń gbọ́ mi náà wọ́n mọ̀ pé ìgbà tí bàbá ń bẹ àtìgbà tí wọ́n sí láyé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti wá Ọlọ́run sàmì sí àlàáfíà wọn sì ń gbádùn. ẹ jẹ́ kí n wá lọ báyìí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn oníṣègùn òyìnbó àwọn náà wà nínú oníṣègùn òyìnbó àti ti ìbílẹ̀ èwo ló ṣe é fọwọ́ gbáyà lé lórí gan-an tí àwọn èèyàn lè sọ pé eléyìí ló tó jókòó tì eléyìí ní máa tètè yá kíákíá. ẹ̀sìn olóòtú lẹ́rí tá a bá ní tanra wa ìwòsàn ìbílẹ̀ òun ló yá jù torí pé ayé dayé ọ̀làjú ìnìkálukú náà fi ń wò pé ẹja dọ̀ ọ̀sìtù tá n bá gbìyàn lọ ọ̀sìtù àwọn oníṣègùn òyìnbó náà ń gbìyànjú ojú ẹ̀ tán fún lábẹ́rẹ́ tán fún lóògùn tán fún gbogbo ẹ̀ tán tí wọn bá rójú tu ẹ̀ wọ́n á sọ pé ẹ dá padà ẹ lọ fọwọ́ létọ̀ ẹ lọ fọwọ́ létọ̀ náà ni pé ẹ lọ bá àwọn àgbàlagbà ẹ lọ bá àwọn bàbá wa pé ilé tí kò lójú lásán gbàdágbára wọn bá ká mọ́nu ìdí ni mo sọ pé ìwòsàn ìbílẹ̀ làgbà tẹ́ntì ó bá sòdodo ìwòsàn ìbílẹ̀ làgbà tẹ́ bá dọ̀ síìtù ẹ gba káàdì tẹ́ bá gba káàdì wọ́n á ní ẹ jókòó tẹ́ bá jókòó wọ́n ní ẹ lọ sọ́dọ̀ dókítà báyìí wọ́n á ṣe tẹ́sítì fún yín tẹ́ bá ṣe tẹ́sítì fún yín wọ́n á ní ẹ fún wọn ní oògùn báyìí tó bá lóògùn yìí tẹ́ bá bá wọn wọ́n tún ní kó wá ń jẹ́ báyìí kó wá sí check up yóò lọ fún check up wọ́n á tún fún lóògùn mi tó bá tún ní tí wàá tún bá wọn wọ́n tún ní kó tún wá ń jẹ́ báyìí ìdààmú tá ń ṣe yàn àtọwọ́ tí wọ́n ń ná oògùn wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n ń fún wọn tí wọ́n ń lò tí ò sí abẹ́rẹ́ tí ń gbà tí ò sí wọn tó ń bá ti wá dọ̀dọ̀ elégbòogi àwọn bàbá wa pélé nǹkan báyìí sí nǹkan báyìí sí àwọn ẹlòmíì bá ti fi owó díẹ̀ lẹ̀ ní wọ́n ti fún ní ìyànjú gbogbo bùkátà wọn sẹ́yìn kí bẹ́ẹ̀ lọ síbítù ẹ lọ síbítù tí wọ́n ní ẹwà ẹ̀ ń lọ sí check up ẹ̀ ń lọ sọ fún wọn pé ibi tó dé dóòrè ibi tó sì súnmọ́ àwọn ní padà wá lé alágúnmọ̀ tàbí alágúnmọ́ ìtí wọn ti gbó lọ wọn ni àwọn tí ó ti gbó lọ àwọn tó fún àwọn kò ṣiṣẹ́ wọn ò ní sọ fún dókítà pé àwọn tẹ́ fún mi ò ṣiṣẹ́ o wọ́n tún lọ́njọ́ mi wọ́n tún fún wọn lábẹ́rẹ́ wọ́n tún fún wọn lóògùn wọ́n tún lọ pé
wọ́n gbogbo àwọn kan yẹn ló yẹ káwọn èèyàn wọ́n mọ kíyèsí ẹ wá níṣègùn bílẹ̀ náà ìsọ ọlọ́run ọlọ́run náà làwọn náà kéèké ọgbà náà ń gbìyànjú ni ọlọ́run sàmì sí gbogbo ìta bá ṣe ẹgbẹ́ tí nǹkan bá ń ṣèyàn ẹ mọ́ dèrò ayé mọ́lé ẹ yọjú tẹ bá lọ bí ọ bá fún yín nǹkan tí bá ṣe tún padà lọ pé à ibi tó kù sí rè o kí ni yé báyìí lórí o wọ́n á tún tó pa ọ̀dà ìjà tó ń gbégbèsè báyìí. ẹ ṣeun inú wa dùn láti gbà yín lálejò ẹ bá wa dá ọkàn yín lẹ́ẹ̀kan sí ibi táwọn èèyàn ti lè bá yín àti fóònù nọ́mbà yín. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Mohammed Idris tí gbogbo yẹn máa ń pè ní ọjọ́ ńlá torí jọ Jímọ̀ náà bí mi ọjọ́ ńlá lọ́pọ̀lọpọ̀ tẹ́ mọ́ mi lára ṣùgbọ́n Mohammed Idris gangan lórúkọ tí wọ́n sọ mí ṣùgbọ́n ọjọ́ ńlá yẹn ló borí orúkọ mò ń gbé nílùú Ògbúrò láàfin kábíyèsí àná. nọ́mbà mi ni 080 34 02 95 10 lẹ́ẹ̀kan sí 080 34 02 95 10. ní ṣókí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn bóyá tí wọ́n ti nípa kan nínú ayé yìí kẹ́ tó máa lọ. àkọ́kọ́ ọpẹ́ mi lọ́dọ̀ bàbá mi tó bí mi ọba Muhammad Oyewale Ọláfímíyàn Ológbòrò ọ̀fọ̀ Ògbúrò tàná ọpẹ́ mi pọ̀ gan-an nítorí gbogbo ohun tí Ọlọ́run ní káwa náà jẹ́ àbíta dàlẹ́ ní ọlá wọn ni ọlá bí ó bá sọ ọlá wọn kí là bá dà ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́n lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì àwọn nìyá tó bí mi mo dúpẹ́ lọ́wọ́ tiwọn náà wọn ní bíbí ni bí ni ọba bí ni kí là bá jẹ́ láyé mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn gbogbo àwọn Afẹ́nifẹ́re rere mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run ní dání kọ̀ọ̀kan dúró ọlọ́wọ́ lánàá sùtà wá ìgbéga Ọlọ́run jùkọ́ máa dúwá ní kọ̀ọ̀kan o iléeṣẹ́ Ìmọ́lẹ̀ TV iléeṣẹ́ yín ò ní jóná o àná ọlọ́mọ wà pẹ̀lú yín o òkè òkè lẹ́mọ̀ rosí òkè òkè lẹ́mọ̀ lọ àwọn bàbá wa níwájú lọ́lẹ́ rin lọ iwájú lọ́lẹ́ fún ẹ̀níjà yẹ́rẹ̀ yín o iwájú lẹ́mọ̀ lọ wọ́n gbórúkọ iléeṣẹ́ káàkiri gbẹ̀yìn àgbáláyé á gbòòrò a da ní iléeṣẹ́ tiwa tí ó gbòòrò tí ó jù báyìí lọ ọlànà bí ọlá ọlá kọtẹ lábẹ́lá ọlá àwọn aláṣẹkù kí ó ti rí nù. ẹ ṣé gan inú wa dùn láti gbà yín ní àlejò tí tá a bá tún pè yín gbà mí sẹ́ẹ̀ tún jẹ́ wa. ọ̀gbẹ́lọ́gbọ́ Ọlọ́run tí a bá pè mí máa jẹ́ yín. inú wa dùn a sì fẹ́ kẹ́yìn náà kẹ́ gbé iléeṣẹ́ yìí ní ìgbọ̀wọ́ kẹ́ jẹ́ kan lára àwọn onígbọ̀wọ́ fún iléeṣẹ́ kò sí ní bàjẹ́ fún yín iṣẹ́ ṣe yín ẹ mọ̀ tẹ̀síwájú ń bẹ̀ ẹ wà ní ṣìṣe lẹ́nu iṣẹ́ yẹn so inú wa dùn láti gbà yín lálejò ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. a kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣeun fún bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa tẹ̀ ń wò wá káàkiri àgbáyé Adébáyọ̀ Josiah Abíọ́lá lórúkọ tèmi títí ìgbà míì tá a tún pàdé lórí ètò yìí ire àti àánú Olódùmarè kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé ó dàbọ̀.